don't know why I should be treated like this. That's why you need to leave him. Give him some space. And let me leg Bani. Yeah. Shut up! Shut your dirty mouth up! I will advise you postpone this wedding. I am eating budget. Get this off. Tino mi ò bá ṣe dùn nínú ilé yìí, kò sẹ́ni tínú ẹ̀ máa dùn. Good, but there was a new cake that I had trouble with. Close the door behind you. Go out. Mo sọ fún yín pé bad influence ni àwọn witch àbí kí Àtìgbà tí mọ́mì ti dé, it's just been from one problem to another. I think the only thing to move people is to go better for it, okay? Anytime tí mọ́mì bá ti rí mi pẹ̀lú obìnrin báyìí, it becomes a problem. You won't marry that idiot in my presence. And I will marry her in your absence. Ṣé o fẹ́ fẹ́? Dábìlò, ṣé o fẹ́ fẹ́ ni? Tó o bá ní mo fẹ́ fẹ́, mo fẹ́ fẹ́ náà ni. Tó o bá fẹ́ kí àwọn òbí ẹ kí wọ́n ra tíkẹ́ẹ̀tì wá sí Amẹ́ríkà fún burial ceremony ẹ, leave my son alone. I will never let it happen. O ò lè fẹ́ láyé. ọ̀nà wọ́n sẹ́kẹ̀wẹ́. ọ̀nà sẹ́. This is my son's house. Do as I say. No, woman. I won't do what you say. You can't order me around. Ewúrẹ́ kúkú ló mọ̀ sọmọ ìyá àgùntàn ló ní yóò mọ̀ dúdú. Gbádébọ̀ ṣọ́ ara ẹ o, má jẹ́ kí inú bí mi sí tinú ọlá débi tó máa rí pé kó ojú mi o. Hi. Yes, I'm calling. There are some idiots harassing me downstairs, making noise in my apartment, and I don't appreciate it. You are a totally disgrace to the world. Mo ṣe jẹ spaghetti láìpẹ́ yìí ni. Màmá náà ti gbọ́n pa ẹ́. Ṣé bó ṣe wà yẹn best food wọn ni spaghetti. Kò yẹ ká fún ọkọ làmì físà wá sí Amẹ́ríkà. Ṣé torí ọ̀rẹ́ lẹ ṣe lọ pé dé tó ń wá. Ẹ ká sọ mọ́ mi. Ẹ ǹlẹ́. Yes ma. Yes ma. Tinubu bèrè. O ṣe béèrè títà. Ẹgbẹ́ mi fẹ́ sọ wípé kò sí nǹkan tó fẹ́ fọkùnrin ṣe ẹ yọkù lọ́rùn mi. Mi ò ní yọkù lọ́rùn ẹ o. Mo dẹ̀ yàrá spaghetti fún yín o, ṣé mo pẹ́ láìkí ẹ. Bọ́ ọba dé ní ọba nǹkan fún yẹ. Orí ẹ̀ kú. Mama! Ìwọ àti ta lẹ̀ ń jà mí ṣe. Ẹyin gángan ni mo bá jà. Mommy, I'm hungry. Kí ni problem ẹ̀ náà? Kí ni stress ẹ̀? Ẹ sọ fún Tinubu pé mo wá mà. Orí kan. So fìrù balẹ̀. So àfi bí ewé mọ́ínmọ́ín. Tí ikú bá ń wù yín kú màmá. Tí ikú bá ń wù yín kú. Ẹ bọ́ sí express. Kíkọ́ wọn á nìkan sódà. Mo tún máa pa yín dá. Ẹ máa kú sàrà. Ẹ jẹ́ kí n bí kinní kan. Ṣé ẹ ti ra pósí? Èmi kè ọ̀kẹ́ wò mí báyìí ni o. Ó wà lára mi bàjẹ́. Àmọ́. Jọ kí lélẹ̀? Noodles ni. Noodles ni. Láì sàdìyẹ. Bébí kí ni wọ́n fẹ́ jẹ lára? Anything okay. Mọ́mì kí lẹ̀yin fẹ́ jẹ lára? Gbogbo ohun tó lọ́run bá fún yín lágbára pé kẹ́ ẹ fún wa jẹ ní. Ok, ẹ̀yin náà fẹ́ anything àbí? Kò sí problem. Baby show my spaghetti. Mo fẹ́ máa relé. Ní padà rí Nàìjíríà. Gbàgede Afpai. Ẹ máa wò pé kí ló ń ṣẹlẹ̀ lónìí. Ẹ ti mọ̀ wípé ọjọ́ kan àrà kan náà ní Gbàgede Afpai ti wà lẹ́yìn ìbàdàn. Tànà kì í ṣe kí ni kì í yọ òní. Ẹ máa wò pé kí ló wà nílẹ̀ yìí. Ẹ má ṣe yọnu àṣà sọ̀rọ̀ níbẹ̀. Lákòókò ìgbésẹ̀ àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ṣe ni wípé gẹ́gẹ́ bí inú wa ṣe dùn a máa kọ́kọ́ wá a máa yan wá síbí àwọn èso tó wà níbí ìdènà ìfọ̀jẹ́ ká kọ́kọ́ wá mú nǹkan jẹ bó ṣe wà níta bá tó wá mú un lẹ́yọ kọ̀ọ̀kan àwa gbé tí ẹ̀ ń wò nílẹ̀ àwa gbé gbogbo wa gbé wàpọ̀ kí gbogbo yín kọ́ ní ẹyọ kọ̀ọ̀kan àwa gbé kẹ̀
bàbá ti wá gbé débí níwọ̀n ìgbà tá a bá tẹ̀ fi ọkọ̀ gbé débí náà àti dẹ̀kù bàbá ṣe ń gbé bọ̀ yẹn a gbọ́dọ̀ gbé sílẹ̀ a gbọ́dọ̀ gbé bá a ṣe gbé òun láti gbé kékékékékékéké a sì gbé lórí bíi ní ọwọ́ kan. bàbá ṣubú lójú ọ̀nà kan. bàbá ti lè fi ṣubú lójú ọ̀nà mẹ́rẹ́ ṣubú dáná lọ. Akọ́kọ́ wa kọ́ báyìí. Ebe náà gẹ̀ ẹ́ kìíní. Akọ́kọ́ wa kọ́ báyìí. Ẹ ká wá mọ̀ mú. Mistress, be careful. ọkùnrin mọ́là yìí kò jẹ́ kí ó dàbí ẹni pé kí ni jẹ́ ọ máa lágídí ní àyè ṣé wọ́n nìkan ọ̀rọ̀ kó wọ́n nìkan lọ lágídí ni. Ẹ jẹ́ ká máa fi sùúrù ṣe. ṣé wọ́n nìkan lágídí ni. ojú wa ti ẹmú ti íńtánẹ́ẹ̀tì ó kù lẹ̀ ọ̀kan jù à. ní òní ìdí pé bóyá àìjà àbí àìsí ó tó wà nílẹ̀ ó tó ó ṣẹ́kù. Ní báyìí ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ẹni àkọ́kọ́ yóò kọ́kọ́ ìtani. Ọjọ́ lọ o. Ó di bàbá olóyè ó di ọ̀rọ̀ bí iṣẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ẹ máa fẹ́ máa tà ní. Ẹjọ́ kan ẹ kọ́kọ́ gbé ìdálé. Irú ìkéde bàbá ẹgbẹ́rù. bàbá ẹgbẹ́rù. Dẹ́dàpọ̀ ẹsẹ̀ kí ni báyìí lẹ́rù? Ọ̀pá rẹ̀ gàrí. àtijọ́ tó bẹ ọjà tó bẹ. ọ̀rẹ́ mi náà rọra o. Rọra o. Àsọ̀tì ọ̀fíà lọ́wọ́. Àsọ̀fíà lọ́wọ́.
Ofere Gege. Ofere Gege into what to do? Ofere Gege. Ofere Gege into what to do? Tí n bá gbé erin lónìí, kó fúyẹ́ gẹ́gẹ́gẹ́. Tí n bá gbé ẹ̀fọ̀n lónìí, kó fúyẹ́ gẹ́gẹ́gẹ́. Kódà èmi ṣàlàkọ́ tí n bá gbé odidi màálù, kó fúyẹ́ gẹ́ lọ́wọ́ mi torí pé gẹ́gẹ́ báyìí ló wù aláàdákùn fúyẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Gẹ́gẹ́ báyìí ló wù aláàdákùn fúyẹ́. Alẹ́ ni tí wọ́n gbìyànjú, ó tún kàn, ó gbìyànjú. Ọ̀rẹ́ mi alákàdá, mo ti jẹ́rìí ẹ̀. Wọ́n jẹ́rìí. Tí bàbá ṣe pé ẹ ò ní lè gbé ẹ̀bùn wà fún gbogbo everybody. Ẹ má fi agídí gbé. Náà rí gbé ẹsẹ̀ bí ẹni àjùmọ̀ àbùkọ̀jẹ̀. Wọ́n kìí kìí ní ìdá àbóògùn ẹ̀jẹ̀. Ẹjọ́ wọn, ilé-iṣẹ́ à ń báyìí. Mo dúpẹ́ o. Ládòjọ́ mo ti wá máa ń jèrè láǹbá yìí. Òní ni mo gbádùn. Wọ́n jẹ́ mú kúrò ní ilé-iṣẹ́ à ń báyìí. Mo dúpẹ́ o. Ẹ máa rí ṣe o. Àmì àṣẹ. Mo dúpẹ́ o. Ọ̀rẹ́ mi alákàdá. Mo jẹ́rìí ẹ̀ lọ. Ọbẹ̀ yìí lé o. Bàbá jẹ́ ìdírí ìyọ̀wò jáde bẹ́yà. Mo Ilé ìgbé ọkọ̀ dé orí mi. Mo ní láti fún ẹ ní special gift kọ́kọ́ gba ilé yìí ná. Pé o tiẹ̀ ń pè ẹ́. Bàbá màá tó dé ẹgbẹ́ tí náà. Màá tó dé. Gbà. Tún gba ilé yìí sí. Láàrin kùkú gbà. Because o show wípé yes ọkùnrin ni. Ẹ má kọ kíní fún ọtá mo ti padà dé. Mo ti padà dé. Mo ti padà dé. Mo ti dé. Ìṣirò náà ni. Mo ti dé. Àmọ́ ẹ má máa ṣe sùúrù. Ó kàn án ẹgbẹ́ tí bàbá yìí jẹ́ pé ti try lẹ́ẹ̀kan. Tí bàbá yìí bá gbìyànjú ti wọn, báwọn náà bá gbé. Náà wá sí kí wọ́n gbé. Ó wá kan bàbá. Mo ti dé. Wọ́n ti dé. Ẹ ti lè gbé padà dé. Ẹni tó kàn sìn yìí. Bàbá dúdú. Èyí ni ó kàn. Ẹ tó ń wá ìrìn àwọn abẹ́lẹ̀ lọ. Ẹ̀yin ni. Èmi. Tẹ́yìn bá gbé tán. Kẹ́ni. Tẹ̀gbẹ́dọ̀. Àmọ́ náà wá gbé lọ fáwọn ti gbé lẹ́ẹ̀kan. Àní kí lẹ ní kí n gbé. Ẹrù tí gbogbo wọn ń gbé yìí náà lẹ́yìn náà bá gbé tì í. Kọ́dínétọ̀. Bàbá. Tí o rí inú ìdílé tiwa, àwa ìgbé ẹrù. Ìpín làwa máa ń gbé àwọn ìgbé ẹrù kan báyìí. Ẹrù. Èmi ẹ fẹ́ gbọ́n ẹ̀yìn mi sí ẹ o. Kì í ṣe pé kí ni lè dúró bá pé báyìí bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò ní lè dúró bó ṣe wòran wọn yóò ti dá a báwọn. Ẹgbọ̀n dá mi. Ṣé àbẹ̀ mi náà lẹ́pàá lẹ́? Ẹgbà kẹ máa sọ wípé kì í ẹgbà. Ilé náà dá ẹsẹ̀ o iléeṣẹ́ yóò ní jóná o ẹsẹ̀ mo dúpẹ́ o gbé ẹrù kọ́ kálẹ̀ ègún ẹ̀yìn ọ̀tọ̀ nù. N ò lè kálẹ̀ ègún ẹ̀yìn ẹ̀gbọ́n yẹn ló gbé lẹ́ẹ̀kan. Mo ti dé. Bàbá ó dá ẹni dúpẹ́ ẹ̀jẹ̀ máa lè gbé kínní. Wọ́n gbé. Ẹ máa gbé. Ṣẹ́rí tẹ́ bá ti lè gbé gbogbo nǹkan tó kù níbẹ̀ yẹn pátá. Ẹ̀kọ́ palẹ̀ ẹ̀ mọ́ kẹ́ máa gbé lọ. Ara wájú ẹ gbé ìrò ẹ̀yẹ gbà. Ara wájú ẹ gbé ìrò ẹ̀yẹ gbà. Ara wájú ẹ gbé ìrò ẹ̀yẹ gbà. Gẹ́gẹ́ báyìí ló wà látàkùn fúyẹ́. Gẹ́gẹ́ ló wà látàkùn fúyẹ́. Mo dẹ̀ sọ fún yín o. Mo ní ṣe máa lè gbé kínní. Ẹ ń fagídí ń tẹ̀ lè gbé. Máa ń gbọ́wọ́ yìí. Bí sùúrù.
Ọlọ́run o. Kọ́dínétọ̀. Mo ń dá iná o. Àṣekè sóògùn ni ẹ fi gbé kinní yìí. Oògùn kọ́. Àṣekè ti agbára bí mo ṣe kí mo dágbọ́n tó. Oògùn tiẹ̀ kò rán. Àṣekìdìgbà ò sílẹ̀kùn. Bẹ́ẹ̀ ni. Àṣẹni kọ́kọ́rọ́ tó wọlé. Bẹ́ẹ̀ ni. Ìwọ kọ́ yìí. Kí ni ìbánilẹ́jà fún? Náà ni mo ṣe sọ fún yín. Ṣé rí àwa kan ń ṣeré ìdárayá ni? Kò dìgbà tí a bá wá ń sí gbẹ́rẹ́ tí à ń sán olóńdè tá à ń sán bàǹtẹ́. Bá a bá ń ṣeré ìdárayá tá a bá rí tágbára wa gbé à á ṣe. Èyí tágbára wa ò gbé à á filẹ̀. Kì í ṣe ọ̀ranyàn. Ṣé ti gbọ́ bàbá? Kọ́dínétọ̀. Wọ́n bá nǹkan jẹ́ lára mi. Pẹ̀lẹ́. Nǹkan bàjẹ́ lára mi o. Ẹ wá gbà. Nǹkan ti bàjẹ́ lára mi o. Ẹ wá gbà. Ṣé rí gbogbo ohun tí à ń ṣe yìí a fi ń fún kí a fi lè ní okun àti àlàáfíà ni. Ṣé ti gbọ́? Ẹ gbà. Ṣé rí bẹ́ẹ̀ bá jẹ ilé yìí yóò máa fọ gbogbo ìdọ̀tí ara. Ṣé ìdọ̀tí ara wa lè yí? Mo mọ̀ ti wọ̀. Ìta kọ̀kọ́ gba ilé náà. Pẹ̀lẹ́. Ṣé ẹ máa lè rọ́wọ́ gbé? Mú gbé báyìí. Ẹ lè gbé. Eléyìí nǹkan ṣé ẹ máa lè mú òun náà? Mú báyìí. Àbọ̀ gbẹ̀gẹ̀dẹ̀ nǹkan lọ́rùn. Bàbá, nǹkan máa ti bàjẹ́ lára yín. Gbẹ̀gẹ̀dẹ̀ nǹkan lọ́rùn. Àmọ́ ẹ̀ rí gbé. Wọ́n gbé bí àtàkìtì bí àméjì. Ó ti ẹ̀yẹ kọjá nù mí. Ọ̀rí tí mo dẹ̀gbẹ́ ni. Náà ni mo ṣe ń kọ ẹgbẹ́ ohun tí mo ń fún ilẹ̀ tó gbà. Ìbẹ́pẹ ńkọ́? Kí ni ìfọ̀nàkù náà ni? Ẹ bẹ́ gba ilé náà. Ṣé ẹ máa rọ́wọ́ gbé báyìí? Gbé sí báyìí. Gbé sí. Ọwọ́ lè yẹ ìdílé tí ìgbà fún nǹkan kan mọ́ ẹ rẹ̀. Àbí? Ẹ lè lọ́wọ́ ilé ìfimú nǹkan kan.